وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه صلوا على رسول الكريم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم. وخطبتنا اليوم تدل على كيفية الصلاة فاشكر على نعمة الإسلام وعلى هداية للسنة محمد الصلاة كمثل ماء جار يمر بباب أحدكم يغسل فيه كل يوم 5 مرات ودليله من القرآن الكريم ودليله من القرآن الكريم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرف النهار وسلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك الذكرى للذاكرين. ففي صلاتنا فرائض والسنة والشروق ومستحب وفضائل ومبتلات وصحة الصلاة. يا أخي قبل صلاتك صحة الصلاة أولا من الصحة الصلاة الطهارات من الحدث الأصغر والأكبر الأصغر فهو الأدو. gbogbo ẹni tí ń ṣàlùwàlá tí ń fọwọ́ kan ṣàlùwàlá ọ̀n bọ́jú ni. Ànábì ṣàlùwàlá báwọn òun ló sì gbà mú táǹkì wá fún wa, òun ló mú wá fún wa. níjọ́ tí ń ṣe múrùn bọ̀ bọ́bá kó gbogbo ẹ̀wà bí tí ń kó bọ̀ ní a ní sísẹ̀ kan láyé ìrún lámà wọ́n dìkù ní. nígbà ọ̀yá tẹ́ni wọn tó lọ bá Ànábì pé a ní máa wọ́n iná tó pọ̀ Ànábì nínú sùúrù ẹ̀ tẹ́ bàbá mi wà jẹ́ nọ́bà mi kí máa rùn Ọlọ́run bàbá ṣe pé wà Ànábì tó padà wá ní àṣùbá nìkan lè bá máa kí láyé. nígbà tí ẹnìkan gbọ́ tàbí sí ìrọ̀ bàbá tọwà gbọ́ tí bàbá ṣe pé ó tún padà wá ní àwọn Ọlọ́run àṣùbá nìkan lè wá fún ní ààbò níbi ò padà lọ.
ó wù kó ti pásù bá nìkan láàmà kí la ilaha illallah ládùúrí ọlọ́run lára wáyé bí wọ́n ti wò mí wọ ẹlùmí ọwà mọ́sálásí ní yọ́kà máa gbọ́ pé ń sọ̀rọ̀ ní kò rí ẹni sí sọ̀rọ̀ orí kanu fún ọ tó máa dúpẹ́ bọ́m̀bàmbanú jẹ́ kó olówó ọ̀kanu bí wọ́n ti jẹ́ kó tó ń gbọ́ mi ní ẹlùmí ọkà wájí mọ́ ní kọ̀ gbọ́ gbogbo nǹkan tẹ́ ń ó sì rí náà ó sì mọ̀ pọ́ ń sọ̀rọ̀ àmọ́ kọ̀ gbọ́ àwọn ọlọ́mọ òjì ọgbọ́ ìwọ́ tó ń wá ń gbọ́ ọpẹ́ kan bọ́m̀bàmbanú jẹ́ kó olówó lọ àlàáfíà ló fi jókòó ẹwọ inú àwọn tó jókòó ní ẹlùmí ọ̀fọ́ ara ti kankan ọkàn jókòó spinal cord ló ń lò ní ẹlùmí orí tí ẹlù àbíkó fi ti nǹkan inú ọpẹ́ tó ọmọ ọdún bọ́ bá kò lówó lọ́wọ́ ọpẹ́ àkọ́kọ́ tó yẹ kẹ́dọ̀ ọmọ jùláyé tó bá jí wọn lọ pé àlàáfíà gbogbo tá à ń ṣe àlàáfíà ni bá sun ọmọ àlàáfíà lálù bá jẹun àlàáfíà láfi jẹ bó jẹ ti dá tó ní wọ́n ra fẹ́ lómi ni wọ́n kí rọ́bà bẹ̀ lómi mú báyìí wọ́n máa ń gbàbẹ̀ páàsì ẹ̀kọ́ fún láti mú ìfẹ́ bọ́ sí kùnrin ìwọ́n sì jókòó wọ́n gbé ẹ̀bà ní òun pé ṣé ó tún sẹ́kù àlàáfíà ló ń lò ní gbogbo ẹni tí náà àlàáfíà láyé tí ọmọ dúpẹ́ orí ọlọ́run èyí sẹ̀dá rí sọ́lọ̀ ẹ̀jẹ̀ kálukú ọmọ rántí ọ̀rọ̀ ọlọ́run kéèyàn máa rántí pé ọlọ́run ìjọ kan bọ́ ajẹ́jọ kan àlùwàlá rẹ̀ bọ́n bá ń ṣe ọwọ́ méjì ni tó gbomi sí ọ́nà ọfọ̀ kejì kún ó sì jòkó rárá lẹ́nu tó fẹ́ sí àlùwàlá kìí ṣe àlùwàlá ọ̀bọ tẹ́yìn wá náà sẹ́yìn báyìí tó wá bẹ̀rẹ̀ tí sẹ́ẹ̀tì fi ń bọ́ lápò ẹ̀ lérí pé ń sàlùwàlá ó bẹ̀rẹ̀ dáadáa ìsìláàmù ò yé gbogbo wa àtèmi àtẹ̀yìn kò yé wa àṣà ń pé wọ́n ní ákírun à ń kídé kò yé ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmí ọmọ jẹ́nàbà wẹ̀ bọ́ bá sì ń kírun láì wẹ̀ jẹ́nàbà wò níhùn ọkàn wéṣtì ìgbésí ayé ara rẹ̀ ọgbọ́dọ̀ kọ́bù wọ́n sí wẹ̀ bí wọ́n ti wẹ̀ jẹ́nàbà ní bẹ́ẹ̀ náà wọ́n wẹ̀ o àníyàn ló yàtọ̀ bómi bá bímọ tẹ́tọ́ ní ọyẹ́tọ̀ ẹ̀jẹ̀ bímọ tí wá dábàá ìwọ́yẹ́ kọ́ wá wẹ̀ ní fast bá a ti ń wẹ̀ òkú náà ni ó wẹ̀ àníyàn ni ó yàtọ̀ kálukọ́ kọ́ nípa ẹ̀sìn Islam àpẹta fi ń kú mọ́ kọ́mọ̀sí bá dálìkì á máa wà òfìfò lábà ẹ̀wẹ̀ tó lọ kí sínú tó fẹ́ mú sànàbẹ̀ ọ̀tọ̀ sànàbẹ̀ owó yìí ó débẹ̀ ní ó gbé dé ọba kankan náà sànà jama yóò kó sí ooo tí ó tiẹ̀ sí sànà mọ́ kọ́bù wọn ti sin lọ kò sójú títì ń di àfá ẹ̀dà kò kọ́ mi wọ́n ti wẹ̀ jẹ́ náà aláìní òye mi bí i ti ń wẹ̀ àfọwà kọ́ wàlẹ̀ akbar fa'uwal guslu èyí tó wá tóbi ń bẹ́ẹ̀ tí ń ṣe ìmára tó tóbi òun náà ni ìwẹ̀ bí bàbá bá ṣe ń sọ lọ kọ́dà bọ́ wọ Mákà bọ́ wọ Mádínà ọ̀wẹ̀ ìwẹ̀ náà bọ́ọ̀lù sí alẹ́ ní ájì bọ́ bá máa wẹ̀. wàsàwálù najasati àníṣàwò. lẹ́yìn pé ọwọ́ àwẹ̀ ìwẹ̀ èyí tó tọ́ lálùwàlá ó ṣe èyí tó tọ́ ní ìwẹ̀ ọ̀wẹ̀ tán ó sì fẹ́ kírun ní tó tún wá kù ní pé ó mú ẹ̀ pé kúrò lára níbi aṣọ tó fẹ́ wọ̀ gbogbo èyí tó gan bí kún gan máa lá níbi kíní kan gan máa lá ní ọ̀fọ̀ kúrò bẹ́ẹ̀. wal badani wal makani. ara rẹ ìṣègbè wà ń bẹ ọwọ́ ẹ̀ dànù àyè tó ti fẹ́ kírun kéde fi ní gbé kú ọmọ sí ló ti kírun bọ́ọ̀ lọ́mọ́sálásí náà wá ní ẹ̀ wọ́n ní ikú máa ń yàgbẹ́ sí ẹ̀ bá rẹ̀ kẹsẹ̀ gbé ẹlòmí ń bẹ inú ilé rẹ̀ tó tẹ́ ìtẹ́sí tó bá kú mọ́sálásí ti máa lọ bẹ̀ lọ́hùn lólé tí àwọn obìnrin tó bá gbóúnjẹ wánú ilé àbí wọ́n ṣe kíníkà tí wọ́n bá sì ti tẹ̀bẹ̀ mọ́lẹ̀ yóò bínú débi pé àyè tí ti ń sin lọ́nù kọ̀ wá síbi ìwò tí lè kírun kò sí màálù ní ìgbẹ́ wọn ní lẹ́gbẹ̀ẹ́ kan yìí sàkátẹ́ kí ní síbẹ̀ wọn náà ká kírun gbogbo ilẹ̀ ìjẹ́ ọlọ́run ní ó sì lóhun ò ní gba tí ọba máa fi tọ́mọ́ ẹbẹ̀rí kan lè gbẹ́ màálù òjì ẹrí ṣùgbọ́n náà bí alẹ́ àlá òjì ẹrí ṣe níbi òórùn àwa ló ń sin lọ́hun bẹ̀rù àwọn bàbá sin lọ́hun àbọ̀bẹ́ sin lọ́hun àwa wọ aṣọ rédèrèdè tó lè wọ lọ pátí ìgbà bá pè ọ́ lé àná rẹ̀ aṣọ tó wọ lọ jímọ̀ mú lè wọ lọ́bẹ̀ ọlọ́wọ́ aṣọ rẹ̀ ni wọ́n náà jẹ́ ọjẹ́ kó tó jọ́ àkíyàmà tọ́lọ́ wọn jẹ́ ọjẹ́ wọ́n aṣọ tó fi kírun makaníkì mi orí ẹ̀ pé púpọ̀ séjọ́ jímọ̀ ó ti mọ̀ kó wọn ní pàjímọ̀ jẹ́
jàlábíà tí ó wọ̀ lójú mọ́ ó ti hangi ẹ̀ síbi títí sí ẹ́ wọ́n ń pè olú báyìí yóò sì bọ́ nulé wẹ̀wọ̀n yóò rà sinra yóò sì wọ jàlábíà rẹ̀ nítorí tún déwé tó bọ̀ nǹkan likawli sallallahu alayhi wa sallam la yakbalu Allah salatan bi ghairi tuhuri thumma satru al-awra fa awratu ar-rajul فعورة الرجل ما بين سرة والركبة wọ́n níbi tí ó wọ ọkùnrin ti bẹ̀rẹ̀ òun náà níbi ìdodo rẹ̀ báyìí iná ló fi jẹ́ pé gbogbo mìíràn ní ti bá wọn ohun báyìí ọkùnrin ìdààmú máa ń bà wọ́n ní ọmọ ìdílé mọ̀ ṣẹlẹ̀ ọkọ̀ọ́fà ara rẹ̀ oṣù kọfà rẹ̀ níbi kókósẹ̀ báyìí. wà áwòrán mara. àmóbìnrin ìhòòhò obìnrin. bẹ́ẹ̀ ni ha. gbogbo ara rẹ̀. máa àdàl wajhu wal kaffayni. èyí tí ó yọ kún bẹ́ẹ̀ náà tí ó yọ lẹ́ bẹ́ẹ̀ náà ní ọwọ́ rẹ̀ méjèèjì àtòjú rẹ̀. àlejò ni wọ́n ń béèrè wọ̀nyí ìyàwó rẹ̀ wá gbé kọ́nsẹ́ẹ̀tì ọwọ́ rẹ̀ fi sílẹ̀kùn àwọn aláàjì lábẹ́rẹ̀ lálejò fẹ́ wí àmọ́ tó pàdé ní agbára wọ́n ẹ̀ka àwọn aláàjì mo sọ́rí àwọn aláàjì ni in tó gbé lọ ní agbára tó gbé pàdé rẹ̀ rán fala tasihhu salatu makshufil awra ìwé tó tí ó wẹ̀wù tó wá ní ẹ̀kọ́ kàjáde léwẹ̀ ní ojúṣe nǹkan bí jẹ́ sáré kírun kọ̀ wá gbẹ̀kùtẹ̀ kírun náà inú rẹ̀ ọ̀lá láàbí àwọn nígbà لقوله تعالى خصوصينتكم لقوله تعالى خصوصينتكم عند كل مسجد ọwá ń lọ jímọ̀ ọwá gbé irun bí irun àwọn malians ọwá gbé wọ mọ́sálásí pé ẹgbẹ́ rẹ̀ wọ̀yà yá gbé ìta torí wọn náà gbọ́n wọ́n bá ń lọ bí wọ́n tí wọ́n yẹn ń wọ ọmọlúwàbí ò ní gbé lọ bá wọ́n á gbé irun malians wọ̀yà yí àjànkólókóló ẹ̀yin náà ẹwọ nǹkan ọba tẹ́ẹ̀rí tí ń rí yín ọba tẹ́ẹ̀mà tọ́mọ̀ yín ọba tó lè fi yín gún ọṣẹ tó wù ọba tó lè fi yín dára tó wù ọba tó lè gbé okú kú òjijì ọba tó lè gbé kẹ́mi rí okùn ọba tó lè gbé kọ́ ọ̀rọ̀ ọmọ tọ́jú ọba tó lè gbé kọ́ ọmọ rí ọmọ jìyà kí wọn náà ọmọ jìyà kíyàwó náà ọmọ jìyà kẹ́mi rí ọmọ jìyà. خصوصينتكم عند كل مسجد ẹnu ọ̀ṣọ́ yín aṣọ lẹ bá ní ẹ̀wù lẹ bá ní tó fún ìṣòkòtò lẹ bá ní tó rẹwà ẹwọ lọ jímọ̀ ẹwọ lọ mọ́sálásí yẹn lọ kírun. ثم استقبال القبلة bẹ́ẹ̀ bá wá fẹ́ kírun náà àwọn kẹtẹ́ kọ́kọ́ ṣe ni kó tó kàrún òkè kàrún rárá o bẹ́ẹ̀ bá wá fẹ́ kírun náà ẹwà dájú kọ gábà. ẹnìkan bẹ jàmáà wa yìí ní dáadáa òun náà máa wá kírun yá yìí ń gbà kan dáadáa àṣùbá kọ́nà mọ́ ọmọbí tí máa jòkó ń gbọ́ ya yẹn wà á rí mọ́ mọ́ wá ara yẹn ẹlọ bá ń bèèrè lágbájá kí ló dé tààrí mọ́ mọ́sálásí wọ́n ló ní mọ́sálásí wá yẹn àbẹ́ǹdì ẹ̀ báyìí mo ní kọ́kọ́ bíríkì làwá kọ́ wá bá ń bẹ́ǹdì ẹ̀ àwọn ẹ̀sìn kẹ́sìn tí wọ́n gbé dé fa aynama tuwallu fasamma wajhullah ọlọ́run ló wú yìí gbogbo bí ẹ bá dájú kọ báyìí èmi ọlọ́run náà lẹ dájú kọ wọ́n wá ń gbé mọ́sálásí wọ́n bẹ́ǹdì mo sì ní kìí ṣe jà kọ̀kọ́dà kọ̀ọ̀kan èébú ó ní mo ní ọba ń wí fún pé mo wá béèrè ẹ̀ ní wọ́n wá ní ó ní àbẹ́ǹdì ẹ̀ kó kọ́ àwọn bíríkìlà wá wọ́n wá bá wa bẹ́ǹdì ẹ̀ káwá kọjú sọ́nà mọ̀lété thumma istiqbalul qibla lẹ́yìn ẹwà kọjú kọ gábàtì إذ لا تصح الصلاة لغيرها nígbà tó ṣe yí pé bẹ́ẹ̀ bá kọjú sí gábàsì ẹ̀ẹ̀nìyàn لقوله تعالى ń gbólóhùn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam لقوله تعالى ń gbólóhùn Ọlọ́run tí ń sọ báyìí pé وحيثما كنتم فولوا وجوهكم شطرة
gbogbo àyè tẹ́ bá wà ó ẹ̀yà adájúkọ ara ní ọlọ́run ẹ̀dájúkọ gábàsì ni. wa amma al-musafir àmẹ́ tí ń sẹ́rìn àjò la yahillu lahu kọ̀tọ́nù kọ́sẹ̀sẹ̀ máa wá gábàsì kí níbo lọ́gbọ̀n gábàsì ìlú tọ́wọ́ gbogbo tó bá dájúkọ ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀. bẹ́yìn bí mẹ́jọ náà ni bẹ́yìn bí márùn náà ni nájímù ṣáájú jẹ́ akírù àmága máa gbé kọ̀ bẹ́ndì jẹ́ akírù ọlọ́run náà rí wa báyìí ó ní rí àjò ní wa Mẹ̀dúgùrí láwọ̀ yìí ìlú láwọ̀ lọ́hùn ní wọ́n ló kúkú bí ọgbọ̀n ẹjẹ́ akírù nígbà tí gbogbo wa náà àti ìyàgbẹ́ ní àṣẹgbẹ̀ ẹjẹ́ akírù lọ́wọ́ kan náà ọdẹ lómi tún lè mú tẹ́ lọ́wọ́ tí ó ní gábàsì àárín pẹ̀lú tẹ́ wa amma al-musafir la yahillu lahu agbogbo arìnrìn àjò tó ṣráàbù kọ̀tọ́ mú kọ́sẹ̀sẹ̀ máa wá gábàsì kí idhi ru'ya sallallahu alayhi wa sallam yusalli ala ruhilatihi ànábì lánàá kó mú àlórí nǹkan òun wá ń kírun lórí nǹkan òun náà wa huwa muqbilun min Makkah ila Madina ọwọ́ ajẹ́mì bí ṣe máa ń kírun náà ọkọ̀ ìtì Mákà ọ̀dájú kọ Mádínà ni haythu ma tawajjahta bihi gbogbo tó bá dájú kọ ọlọ́wọ́ gbà rẹ̀ tó ráyè thumma tarkul kalami fi ssalati lẹ́yìn náà ọ̀fẹ́ kírun ọkọ̀ wá sọ̀rọ̀ bí ìrun mọ́ ó gbé ọ̀rọ̀ kalẹ̀ tarku ssalati ó gbé ọ̀rọ̀ kalẹ̀ níbi ìrun kọ̀sán sáró yìí máa illa li islahiha bi qadrin yasir àyàfi kó ọbẹ̀ tún nǹkan ṣe ní òun ọ̀sọ̀rọ̀ lórí ìrun ejò níbọ̀ inú ilé ọba jẹ́ akẹ́kẹ́ ọ̀tá yìí máa mú inú ilé ọba jẹ́. mathalu idha qama al-imamu fi as-salati lápẹ̀júwe nígbà tí ìmáàmù bá dìde idha qama al-imamu fi as-salati ar-ruba'iyyah rak'ah khamisah nígbà tí ìmáàmù bá dìde tó kíráàkì ẹlẹ́ẹ̀kẹrin tán ó tún wá dìde ẹlẹ́ẹ̀karùn-ún ó fẹ́ dìde rẹ̀. faqala lahu al-ma'mum subhanallah ẹnìkan wá ń àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ tí wọ́n ń kírun tí wọ́n ṣe màmúmù ní àwọn wá ń bẹ subhanallah kìí wá ṣe pé àdùn adágọ̀ ọ̀rọ̀ wí kọ́ bó bá ti gbọ́ tẹ́nìkan wí ìwọ náà dákẹ́ ó ti gbọ́. kìí ṣe pé ẹnìkan tó wá ń de látẹ̀yìn wá gbẹ̀ nìkan ti ní subhanallah ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n tún dẹ̀hùn ìwọ ọ̀gbọ́dọ̀ wí gẹ́gẹ́ mọ́ sẹ́nìkan ti ní subhanallah. ó lè pa kékeré lórí irun rẹ̀ ọ̀bà jẹ́ torí yóò ṣe ọ́n tùtà ó bá ṣe ọ́n tùtà tẹ́lọ́ bá lọ ìṣẹ́jú márùn-ún nígbàdàn. faqala lahu al-ma'mum subhanallah. bọ́bá ti wá di pé ìmáàmù fẹ́ dìde ẹlẹ́ẹ̀karùn-ún tí èsì irun kí ẹ̀bùn ìgbé subhanallah. fahadha la yabtulu as-salata. eléyìí tó o ṣe ń pẹ́ subhanallah kò lè bá àrùn rẹ̀ jẹ́ láíláí. thumma tarku al-af'al al-kathira. lẹ́yìn náà ọwà lẹ́yìn ìrun náà ọwà fi gbogbo àwọn sẹ́tì ẹ̀ máa ṣe lẹ́yìn ìrun tó pọ̀ ó fi lẹ̀. wal ishtighal bi ghayriha. bí káàtẹ fóònù bí pé àrùn àti tí ò tọ́ lórí ìrun. gbẹ̀gẹ́yìn ó dúró lórí ìrun tí Allahu akbar. ẹlòmíì lérí ìrun kó tó wá sí ráyì àǹkásífì lọ yẹ̀wò lérí ìrun òun ni wọ́n sọ fún wa yìí o ẹ̀sìn òye wa ẹlòmí ọ̀bẹ tí wọ́n kì wọ́n pè ní wa ọwọ́ abẹ́ tí wọ́n mọ̀ pé nísì ní wọ́n fi kì kọlù wọ́n lè gbọ́ àdáhàgbà tí ń ṣe lórí fóònù. mithlu an yansura fi as-sa'a. àwọn àbá ní àpèjúwe rẹ̀ yìí náà ní kọ́ ọmọ wo aago lórí fóònù kírun lọ́wọ́ èyí ṣe bẹ́ẹ̀ bọ́ bá kírun ilẹ̀ lọ́ọ́ máa wò. aw idkhalu yadahu fi jaybihi wa ikhrajaha. àbí kọ́ ọmọ wa kọ́ wọ́n bá kò rẹ̀ kọ́ ọmọ yọ ṣé 4,000 ọmọ náwó ìdúgbò ọmọ náwó ṣé ìṣòwò nù báyìí. فقل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابه وسلم أما بعد وأما فرائض الصلاة النية عند تكبيرة الإحرام ويجوز أن يقول سرا أو جهرا
jẹ́jẹ́ pé mọ̀dàníyàn láti kírun àyílà mọ̀dàníyàn láti gádà sáré kò sí kankan ọ̀dà jákè ní ọ̀dà jẹ́jẹ́ ni kò bá rán rẹ jẹ́. والقيام في الفريضة للقادر عليه. ọwọ́ akọ́ ẹ̀tọ́ bẹ́ẹ̀ kírun kó dúró dáadáa lẹ́yìn ìrún tó bẹ́ẹ̀ kí kí wá sí pé yóò tó báyìí ẹlòmíì lè tún sakọ láì sọ́lọ́run kò sí ọ̀nà ìbàtẹ́lòmíì fi ẹlòmíì lè tó kọ́ gàṣẹ̀ láì àwọn afọ́ ni. فلا تصح الفريضة من جلوس للقادر على القيام. ọ̀wá tó fẹ́ kírun àyílà ìrún ọ̀ranyàn àbálà sáré àbí májídì àbásùbà tọ́jú ọ̀ranyàn báwọn kọ́ wá ètò kókó kírun. لقوله تعالى وقوموا لله قانتين. وقول الرسول لعمران بن حسين صل قائما فإن لم تستطع فقاعدا. àmọ́ bó bá rí ọ̀tọ̀ lágbára àti dúró bó bá rí ọ̀lọ́ tó lè jókòó. فإن لم تستطع bó bá rí ọ̀tọ̀ lágbára àti dúró. فعلى جنب. jókòó bó bá lágbára àti jókòó. فعلى جنب. rọ̀gbọ̀gbọ̀ òkè. وقراءة الفاتحة. káwa ké fàtíà lórí ìran. لقوله صلى الله عليه وسلم. قولوا صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة. من لم يقرأ بفاتحة الكتاب وقراءة الفاتحة ولو سرا بحركة لسانهم. bọ́ bá ṣe pé rákàtì gbẹ̀yìn ni wọ́n kí lọ́wọ́ bí àyílà sẹ́mọ̀ pé rákàtì méjì gbẹ̀yìn ìmáàmù náà ní yanu sókè wọ́n náà gbọ́dọ̀ mọ yanu ìwádìí pọ́ pariwo síta ahọ́n rẹ̀ gbọ́dọ̀ mọ sọ̀rọ̀. in kana faridan aw imaman. ọgbẹ́ lẹ́yìn ìmáàmù ni àbọ̀ ń dárun kí ni bọ́ bá ti jẹ́ pé ó ké fátíà jẹ́jẹ́ ni kì í wá ṣe pé ọ̀ọ́dà kẹgbà ní bí orí báyìí ipò ń ké fátíà sínú ahọ́n rẹ̀ gbọ́dọ̀ máa haraka ó gbọ́dọ̀ máa ṣe haraka bẹ́ẹ̀. وتسكت المأموم إذا جهر إمامه بالقراءة. ẹni tí wọ́n ń kírun lẹ́yìn ìmáàmù tá à ń pè ní màmúmì ó gbọ́dọ̀ dákẹ́ ni nígbà tí ìmáàmù bá ń kéwú tí ń ké jákè ò ní bá a ké ọmọ lísì ọmọ tó ti wí. لقوله صلى الله عليه وسلم إذا كبر الإمام فكبروا وإذا قرأ فأنصتوا ولكن مكروه دعاء بعد تكبيرة الإحرام. kí wọ́n kábàrà tán ìmáàmù ti kábàrà Allahu Akbar ìwọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ àdúrà wọ́n kọ̀ọ̀kan ṣàdúrà lẹ́yìn ìgbà tó ti gbọ́ kábàrà àkọ́kọ́. wa qabla al-qira'ah. wọ́n sì tún wá kọ́ ṣáájú kọ́ ìmáàmù tó ké Fátíà ìpé yọ ọmọ ké nǹkan kan wọ́n kọ̀ òun náà. wal basmalatu wal isti'izatu. wọ́n wá ní ká ṣe àwùsù. ẹni fil fard. wọ́n láwọn kan kọ̀ ọ́ níbi wípé ká ṣe méjèèjì ká tó lè kírun. qabla al-fatihati. ṣáájú ká tó ké Fátíà àwọn kan wá ní kí ló dé tí wọ́n fi kọ́ wọ́n ní wíwọ̀ ọ̀run tó ṣe Allahu Akbar ọ̀nà ẹgbẹ̀rún iná ni ṣètánì fi jìnnà sí ọ ò nídìí àdáwà ò nídìí àwòsùn mọ́. qabla al-fatihati wa qabla sura. àmọ́ bá ọba bá fẹ́ ké bàbá ti ní bismillahir rahmanir rahim àwọn kan ní ọ̀tọ̀ àwùsù nìkan ló ní ìdí bẹ́ẹ̀ rárá. falidhalika. torí ìdí eléyìí. qila ikhtilafu al-a'imma ar-rahma. àní wọ́n fi sọ pé ìdí apá inú àwọn àfáà ìkẹ́ni ń já sí àti àwùsù nìkan ló lè ṣe kó tó bẹ̀rẹ̀ Fátíhà àbọ̀ bá fẹ́ kírun o lè ṣe bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون
qumu ila as-salati yaghfirullahu lana wa lakum àmín. Gbogbo tí ń bẹ lọ́dọ̀ tí ẹ tó ń gbé yes ẹnìkan ò tí ì nírú ẹ̀ kí lè o tó sú ẹlòmí ò ní ìtọ́jà ju tọ̀dọ̀ rẹ lọ. Wọ́n lè fún query wọ́n gbé lọ́wọ́jú àwọn pánẹ́lì tó ju òun gan lọ. Yọ ká ọkàn yọ sọ nítorí tí ṣe tó ṣe ni tọ́lọ́mù ò sí bí yíò kò ní bẹ̀rẹ̀ kò sì lè lópin ọba tí ò ní ẹ̀jẹ̀ ọba tí ò ní ẹran ọba tí ò ní egun ọba tí ò sí pé bàbá yìí nígbà rẹ̀ gba ìgbà ìmọ̀ dáama ọlọ́run nìkan. man yurja lishada'il kullihi ya man ilayhi mushtaka wal mafza'u. Gbogbo garigari ọkàn rẹ gbogbo tí ń bọ̀ ọ̀nú jẹ́rìí ọlọ́run nìkan ló lè mú kú ọlọ́run ló lè dá padà pé má rí bẹ́ẹ̀ má rí dáadáa fún má jẹ́ ó lọ ọlọ́run mo sọ fún ọ má lò nira má lò dẹkùn ọ̀dọ̀ ọlọ́run ló wà má sunkún má máa rẹ́rìn ọ̀dọ̀ èmi ọlọ́run ọba ló wà má bànújẹ́ má máa dunnú ọ̀dọ̀ èmi ọlọ́run ọba ló wà. Ya man khaza'inu rizqi fi qawlikum. Tọ́lọ́wọ̀n ọ̀la ń sẹ́sẹ̀ ń kájọ síbì kan máa sọ pé mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí tí ẹ̀ jẹ́ sì máa jẹ́ Ọlọ́run. Gbogbo orí tá ń wá kí ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́ kò sí lọ́dọ̀ ẹnì kankan ní tí ò sí lọ́dọ̀ Ọlọ́run ò sí lọ́dọ̀ ẹ̀dá kan tọ́lọ́wọ̀n ọba ní ṣe fún ọkọ̀ sẹ́ni tó lè ṣe bọ́ òwe ọ̀sẹ̀ ju kínú lọ bí irun rẹ̀ bá funfun tẹ́wọ̀n náà wà funfun ọ̀wà ní irin tó ń wá ni Ọlọ́run nìkan ni ya man khaza'inu rizqi fi qawlikum. ya man khaza'inu rizqi fi qawlikum. ya man khaza'inu rizqihi fi qawlikum madun bi ya man khaza'inu. ya man khaza'inu. jama ọ̀dọ̀ Ọlọ́run ni ẹni Allah òun ló lè ṣe tá ń fẹ́ fún akọ̀ṣẹ́ tó lè ṣe. mali siwa fakiri ilayka wasilatun. Gbogbo ẹni Ọlọ́run bá gbé lásáájú fún wa kò sí alẹ́ rí tá ń fẹ́ tán lọ́dọ̀ ẹ̀ ẹ wo gómìnà wa